Onitiri tó kó pé kó lọ jà wọ́n kó fùyẹ́tù wọ́n kó gbogbo wèrè jágbajàgba yẹn wọ́n kó sára wèrè wọn yóò ràn wọ́n lọ́wọ́ àwọn mìíràn lè fi wọ́n ṣe ẹ̀yẹ àwọn ọlọ́pàá ìfọ́n ṣe mú ní dáìlà ẹ wo oníṣẹ́ ti rí nǹkan tó kó kò ṣiṣẹ́ wọ́n so àdómọ́nú wọ́n so mọ́kùn wọ́n so gbàdí wọ́n tún mú yín ẹ̀ mà lè dọ́fẹ́ ojú tì yín àwítẹ́ ìbú Sunday Igboho tó jáde láàrin over 500 sójà ẹ mà lẹ́ẹ̀ ṣe àjò Yorùbá àwọn tẹ́ ń lọ bá àwọn elébi tó ń ṣe àjò fún yín àjò olórí burúkú tó yẹ kó mú ẹ̀yin tí ò bá sí pé wèrè ní ẹlẹ́ẹ̀ lọ jagun ẹgbẹ́ kínní onídè sínú ẹ̀sọ́ síkùn gbogbo ẹ̀ náà ti já ẹ lọ sórí péèjì mi ó wà ń bẹ̀ tí mo sẹ́ǹdẹ̀ síbẹ̀ wọ́n mú wọn báyìí wọ́n já báyìí ni ẹ̀yin tẹ́ níbo ò lè ràn yín ìbọn mú wọn lẹ́sẹ̀ o àwọn kan tó ṣùtì ìbọn pa wọ́n o wọ́n dẹ̀ láwọn láyé ta àwọn olórí burúkú tẹ́ ń pè tó ń gbowó lọ́wọ́ yín tó ń fowó yín yọ̀tọ̀ mi tí Yorùbá nation agitation tó sọ wọn tó jẹ́ kí gbogbo àwọn ológun lówó lọ́wọ́ ẹlòmíì tí ò ní táyà kẹ̀kẹ́ àwọn náà ti lo tiny ẹlòmíì tí ò ní kankan ó ti lo tó wù wọn ẹ gbọ́ bọ̀bọ̀ yìí. tí ó tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó tó ń lọ ní orílẹ̀-èdè Yorùbá ìyá wa Dupe Onitiri Abiola wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú olórí Adélé ìkéde dídé Adélé lánàá ni ó wáyé ṣùgbọ́n láàárọ̀ yìí ni ó tẹ gbogbo àwọn ènìyàn létí ní báyìí àwọn ológun àwọn ti wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bó tẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Yorùbá ẹ sọ fún àwọn ọlọ́pàá tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n kúrò ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí torí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba wọ́n ti wà ní ilé iṣẹ́ ìjọba ti olúlé iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí Òmìnira Yorùbá 2022 rédíò ti orílẹ̀-èdè Turkey àti Amẹ́ríkà lẹ ti ń gbọ́ wá ti Ìjìnlẹ̀ Mídíà ní orí YouTube òun náà ni ẹ ti ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn ẹ tú àyà kẹ́ lọ sí olúlé iṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ẹ lọ yẹ wọn sí ẹ lọ ṣùgbọ́n àwọn ènìyàn wa tí wọ́n wà ní olúlé iṣẹ́ ìjọba nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Délé ó ti wà nílùú Ìbàdàn lọ́wọ́ báyìí lónìí tí ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 ìjọba Adélé ti orílẹ̀-èdè Yorùbá wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá wa Dupe Onitiri Abiola pẹ̀lú olórí Adélé gẹ́gẹ́ bí ẹ ṣe wò ní móhùnmáwòrán láàárọ̀ yìí tí wọ́n ṣe kéde dídé Adélé àti ìbẹ̀rẹ̀ ìjọba ìgbàkóso orílẹ̀-èdè Yorùbá ní ìlú Ìbàdàn ní àná ni wọ́n ṣe lónìí báyìí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba ti ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa share ẹ bá wa pín kẹ́ ẹ bá wa share pátápátá no going back orílẹ̀-èdè Yorùbá ò ní padà ṣe pẹ̀lú Nàìjíríà mọ́ láéláé ó ti di àfẹ́yìn tí eégún fi ṣọ gbogbo ọmọ Yorùbá ìdúró sí ìbẹ̀rù sí pẹ̀lú tó gbódó mi a fẹ́ mọ̀ bí ẹ̀yin ọmọ Ìbàdàn bí ẹ ṣe dúró tó léni la fẹ́ test litmus test lélẹ́yìí a fẹ́ wò bóyá lóòótọ́ lè ṣetán fún ìtúsílẹ̀ àbí ẹ̀ tí ṣetán fún ìtúsílẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ dúró orílẹ̀-èdè Yorùbá ti dúró gẹ́gẹ́ bí màmá wa Dupe Onitiri Abiola bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ wípé gbogbo èèyàn mẹ́wàá nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè àwọn náà ló máa ṣe orílẹ̀-èdè Yorùbá o ẹ̀yin tẹ́ ẹ bá ṣetán láti dúró ẹ náà ni ọmọ orílẹ̀-èdè Yorùbá ẹ̀tọ́ wa ni ní abẹ́ òfin àjọ àgbáyé bẹ́ẹ̀ ni. Ìjìnlẹ̀ Marcus ó ní ẹni tẹ́ ń rí yìí ó ní spokesman wọn ní Turkey ló wà and a máa need láti tètè address Turkey government àti mọ̀ tọ́jọ́ wà ń di ẹ̀. ó ti pẹ̀lú láyé nísìnyí. Okay. Àwọn ọmọ Onitiri wọ́n lọ kóra wọn lọ sí pẹkítẹ́rì àti Ìbàdàn wọ́n ní wọ́n mú Adélé wá dípò ìjọba Yorùbá land gbogbo ìjọba Yorùbá land èmi rò pé kinní kan rán pẹ̀lú ọmọbìnrin tá ń pè Onitiri yẹn. Wàláhì nǹkan rán pẹ̀lú ẹ̀. ìwọ́n tó bá tẹ̀lé ní nǹkan tó rán pẹ̀lú ẹ̀ àwọn tó wá tẹ̀lé ṣé àwọn náà nǹkan tó rán pẹ̀lú àwọn ni. These are our own brothers. Bàbá ò sọ̀rọ̀ báyìí rí o. Ó yẹ ká lè assume pé ó ní kinní kan tó rán pẹ̀lú wọn. However, nǹkan tí mo wá rò ní wípé náà kò sí nǹkan tó rán pẹ̀lú wọn. Àwọn kan wà tó ń tì wọ́n pé ká lọ ṣe nǹkan tó ń ṣe yìí náà láti make sure pé wọ́n máa dá Yorùbá self-determination struggle rú.
mo dẹ̀ believe pé àwọn kan lára wa tó ń ṣọ̀rẹ́ àwọn Fúlàní táwọn Fúlàní. àjàkáyé náà ara wọn ni o. wípé kan lọ da Yorùbá nation rẹ̀. àwọn tó da Yorùbá World Congress rú ní Dusty by attracting some people to themselves and creating the impression wípé àwọn làwọn ní Yorùbá World Congress pé kì í ṣe àwọn tá a dá sílẹ̀. àwọn tí ó make a statement lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tá a ní a fẹ́ ṣe Ọ̀rànmíyàn 10 fund. mo rọwọ́ yín ní YouTube o, God bless you. àwọn ará YouTube gan pọ̀ ju Facebook lọ ṣé kò wá tán báyìí. dúkàláyè ní Nàìjíríà ká máa ṣerú Fúlàní. tó bá yà gbọ́dọ̀ ìpolú YouTube yẹn gan ni máa lọ dúró sí báyìí. àwọn tó ń ṣerú Fúlàní láti gba Abacha láti gba Babangida àti Abacha. ara wọn ní àwọn tí tó kó àwọn onítìrìjọ tán wọ́n ń lò wọ́n báyìí. ṣé ń gbọ́ dáadáa. àwọn èèyàn wa mo fẹ́ sọ fún wọn ẹni tẹ́ ń tẹ̀ lónítìrí ẹ padà. ẹ má jẹ́ kí ọmọbìnrin yẹn owó tó ń gbà rí gbà owó tó ń gbà lọ́wọ́ àwọn Fúlàní àwọn táwọn ò lè rí láyé òun fúnra rẹ̀ máa di olówó fẹ́ dolówó bẹ́ẹ̀ Abíọ́lá ọkọ ẹ̀ ní ẹ padà lẹ́yìn ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún Yorùbá ju pé ó fẹ́ da ṣọ́ọ̀bù Yorùbá rú wọ́n fẹ́ make sure pé Yorùbá ò kúrò Nàìjíríà wọ́n fẹ́ make sure pé Yorùbá a máa ṣerú àwọn Fúlàní láéláé pé kò sí nǹkan tó káwọn Fúlàní ṣe against Yorùbá wọn bá máa pa Yorùbá bá ká máa pa wọn skul tó lọ sí skul kan máa ṣe àní láyà láti sọ pé a máa kúrò Nàìjíríà nǹkan tó wà ń bẹ nídìí ọ̀rọ̀ nìyẹn. kò sí nǹkan tó ń ṣe òrọ̀ náà ń pa o. They are not struggling at all for Yoruba nation. They are struggling against the Yoruba nation. Mo sọ fún gbogbo yín o, ẹ kúrò lẹ́yìn ẹ padà lájú yín. Ọlọ́run ti ràn yín lọ́wọ́, Ọlọ́run á là yín lójú o. Just for the English purpose, in another 20 minutes, are you under the leader? What has been the situation in Ibadan? Who are those people that invaded the secretariat? I can tell you that Ibadan is calm, or your state is calm. Sorry. Can you all of you do it at the same time? Kenny, it's not that everyone should Hello. Yes, sir. Yes, I can tell you that Ibadan is calm, or your state is calm. His Excellency Governor Seyi Makinde is on top of the situation. What I think happened is that some miscreants, probably on cheap drugs, had seized the opportunity of a function being held at the House of Chiefs to come here as probably they're part of the people holding the function, only for them to turn out to be found that they are hoodlums in camouflage. And when they are challenged, they also challenge the security people. Thank God there is an overwhelming presence of the security, the police, the commissioner of police. Everyone here came on time. You've seen that they've been joined by the military operation Bust and the Amotekun. They've overcome them. Why I say they are cheap drugs is that how do people come to the seat of government under the guise that they are Yoruba nation members and they've come to take the rightful leadership of Yoruba land in the seat of government in Ibadan here. They have been overcome. They have been overwhelmingly dealt with. Arrests have been made. And of course, those of them that had the affront to also exchange in a gun battle with the security people have also been dealt with appropriately. The situation is still an ongoing process. Some of them will land and run into different places. They are pulling out their camouflage to disguise. Some of them had attempted to take Okadas and vehicles from some civilians, but I can tell you that your state is peaceful, Ibadan is calm, and of course our security network with the synergy that we have in place, they've been up to task. And of course this is just a by the way thing. It could be likened to a treasonable felony. This is an insurrection, and of course no government will watch and allow some people on cheap drugs to come and do such a thing.
appropriate sanction will be taken, and it's still an ongoing process. So we want to use this opportunity, in case any of you is getting it out live, to tell our media people and to tell our people in the state, especially in Ibadan, in these environs, that when they see people in military camouflage and trying to pull it off, because some of them are trying to pull off the camouflage in order to enter into houses, they should please quickly say something and call the attention of the security people. Thank you. Yes, on behalf of His Excellency, I will also use this opportunity to tell our people in Ibadan that Ibadan is safe. Oyo State is safe, and this minor situation has been overcome, and we have overwhelming presence of the security personnel combined that are dealing with the situation. We still count them as miscreants on cheap drugs who felt that they can come and do some useless things. It should not be allowed. Jinadu location 419 agent ni wọ́n ṣe rí nǹkan tó ṣe ìyá Dupe Onitiri ni pé uma yẹn sick o wallahi tala uma yẹn sick wèrè tó máa wá jáde nínú yín sìn tó máa wá sọ̀rọ̀ nípa Onitiri mo fẹ́ rí ẹni tí ayé ò bá fẹ́ bàjẹ́ ẹ̀yin gbogbo wí dẹ̀ ń kó owó fún Onitiri ẹ̀gbọ́n kò sọ́pọlọ lórí yín àwa ń ṣe Yorùbá nation fine but we are not forcing our force à ń ṣe ìjàgbara agitation number one èyí tá à ń ṣe sí ni pé a fẹ́ clean ìlú bàbá wa gbogbo àwọn tó ń ba ìlú jẹ́ tó ń pa àwọn ìyàwó tó ń pa àwọn ọmọ tó ń pa àwọn bàbá wa tó ń pa àwọn ọkọ tó ń bá àwọn ìyá wa sùn gbogbo nǹkan táwa ń jà lé lórí tá a fi ní we want Yorùbá nation yẹn a sọ fún anybody kó lọ force so mo kàn fi eléyìí clarify pé olóyè Adéyẹmọ Ìgbòho kò mọ̀ nípa ẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi share gẹ́gẹ́ bí ajá ṣe sọ yẹn please share this thing ẹ jẹ́ kó kan àwọn wèrè ẹ jẹ́ kó kan àwọn asínwín ẹ jẹ́ kó kan àwọn tó lọ́pọlọ àwọn tó ń lo drug gan tó bá gbọ́rọ̀ yìí ojú wọn máa là ṣé wá rí kiri yẹn tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí bàbá sọ because kiri yìí n tó lè fa àkóbá gidi fún bàbá Banji àbí olóyè ni ó ní mo ṣe play ẹ̀ kẹ́ ẹ gbọ́ wípé bọ̀bọ́ yìí call Ìjìnlẹ̀ Marcus tó wà ní Turkey òun ló polówó jáde kódà ó ní àwọn tẹ̀ tí tún ṣe rálì kan àárí yẹn so gbogbo ẹ̀yin Àjàkáyé How Market ẹ̀là lọ̀rọ̀ tẹ́ bá ti ń ṣe campaign Yorùbá nation ẹ make sure pé ẹ aesthetic ẹ̀ the way tí àwọn èèyàn máa fi understand because bébí ṣe máa gbé ọ̀rọ̀ lẹ̀ òun kọ́ ni wọ́n máa gbé lẹ̀ bí lágbájá ṣe máa gbé lẹ̀ kọ́ ni tàmọ̀dún ṣe máa gbé lẹ̀ ìtorí ẹnikẹ́ lè gbé lẹ̀ nítorí pé ìjọba amúnimóògùn ni I myself mo mọ̀ dáadáa torí ṣe ìjọba mo ṣe ìjọba níjọba ń jẹ́ o ìsáàdà kó jẹ́ London ló wà ó wà l'Amẹ́ríkà ó wà ní Nàìjíríà ó wà ní Turkey ó wà ní Ireland ó wà ní Dubai ó wà ní Saudi ó wà ní Germany anywhere tó bá wà ìjọba níjọba ń jẹ́ wọ́n dẹ̀ ní ìjọba amúnimóògùn níjọba tó bá yẹ pé olóyè Adéyẹmọ Sunday Igboho ó hùwà búburú ni ọjọ́ tí àwọn olórí burúkú ní kó lọ fọ́ ilé Sunday ìjọ yẹn náà bá ti pa ọmọ Adéyẹmọ àmọ́ Ọlọ́run wá bá wa ṣe wípé ọmọ Adéyẹmọ ò ní ìwà búburú nínú ó ṣe ẹ̀tọ́ tó wù ó hùwà tó wù ìwà làákàyè ló wù lọ́hùn Ọlọ́run ò ṣe fún yín mú nítorí tó bá yẹ pé olóyè Adéyẹmọ ní ìwà búburú lórí nǹkan tó ń ṣe ni ọmọ yẹn á ti lọ wàláì kódà á ti gbàgbé olóyè oníkálùkù kan máa tún máa ṣe nǹkan tó wù ni bọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò sọ olóyè dòkú má wálé ìjọba Nàìjíríà mọ̀ pé olóyè lẹ́nu ó dẹ̀ mọ nǹkan tó lè ṣe because ó mọ ẹ̀tọ́ àwọn tó ní kò kàwé bọ̀ ìwọ̀nba ìwé tó kà yẹn ó ní ọpọlọ ju àwọn tó kàwé tó ní àbọ̀ làákàyè lọ ó kàwé ó ka gbogbo ojú ìwé tán báyìí kó jẹ́ pé gbogbo ìwé bí ṣe kó dání ló kà tán ìyẹn ò ní kó lọ́pọlọ tó mi àwọn táwọn ti ẹ̀ka Cambridge alọ́pọlọ jà tó kàwé gan lọ torí orí ẹlòmíì ti dàrú if not báwo ni èèyàn kan ṣe máa wóra ẹ̀ ó kàn wóra ẹ̀ sùnsùn oníwo Onítìrí Abíọ́lá ẹ yọ orúkọ Abíọ́lá yẹn kúrò bàbá sọ̀rọ̀ kan sí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní point nítorí pé òun náà fẹ́ lówó bí ọkọ ẹ̀ Abíọ́lá ṣe lówó ni àsìkò tó máa padà tẹ́ sábíọ́lá gan lójú tí ń bọ̀ torí àárí nǹkan tí bàbá yìí gan ṣe fún wa bó ṣe jẹ́ pé is the only peaceful election in the whole Nigeria
láti jọ́ táwa ti dáyé. In short, in the history of Nigeria, Abiola ológba the best kìíní pé èèyàn ní pé wọ́n náà ṣe election tó wà peaceful láyé Abiola ni. Ìwà tí bàbá náà wò jẹ́ kí bàbá náà débẹ̀ torí bàbá Abiola náà dalẹ̀ Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀ dẹ̀ ti sọ fún yín pé when the time come ẹ̀yin lẹ máa jà fúnra yín and this is the time tá à ń jà fúnra wa. Kódà tí Yorùbá nation ò bá possible ìjọba máa ṣe nǹkan tá a fẹ́ nítorí pé tá a bá ní òkè a fẹ́ pín tó bá jẹ́ restructure ló fẹ́ ṣe fún wa it's fine. Mo sọ̀rọ̀ ẹjọ́ kan àwọn ìyá mi kan tọ́jú olórí nínú group wọn sọ pé ọ̀rọ̀ tèmi sọ yóò dáa báwo lèmi ṣe máa ní kó gbàgbé Yorùbá nation náà because mo mọ̀ nǹkan tí mò ń sọ tó bá di time tó yẹ ká ṣe nǹkan gidi ẹ jẹ́ ká ṣe so ó ti fi yé yín ó ti describe ẹ̀ ó dẹ̀ ti differentiate ẹ̀ so they distinguish between Olóyè Adéyẹmọ bàbá wa Bánjí Akíntóyè and Dupe Onitiri versus Ìjìnlẹ̀ Marcus àti Àjàkáyé gbogbo yín náà máa kó torí a máa list orúkọ yín fún Governor Ṣèyí Mákindé mo fi Ọlọ́run búra gbogbo list orúkọ yín tẹ́ wà lọ́ndà òmìnira olórí burúkú tẹ́ ń pera yín yẹn Yorùbá nation làwọn pera wa a máa gbogbo yín yẹn a máa list orúkọ yín fún wọn àti Bọ̀bọ́lá ìwọ ló wà l'Amẹ́ríkà àná dẹ̀ mọ law ìwọ náà dẹ̀ tún against law ó wá bọ́ síbi òun bú èmi mo mọ̀ọ́mọ̀ dúró ṣe show ni ìjókòó gan máa ń sú mi torí iṣẹ́ mi iṣẹ́ ẹni iṣẹ́ ìdúró ni tó ti yé yín duty man ni mí mo dẹ̀ ní right láti ṣe nǹkan tó bá wù mí mo dẹ̀ mọ òfin èmi ò ń ṣe ọmọ àlè ọmọ Yorùbá gidi ni mí Ọ̀yọ́ Aláàfin náà ti bí mi Ọ̀yọ́ Aláàfin ni bàbá mi Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ìran mi Ọ̀yọ́ ni bàbá ńlá bàbá tó bí mi lọ́mọ ọmọ aládìkú tí kì í di tiẹ̀ láàbọ̀ ẹ̀yin èèyàn mi tí ẹ bá gbádùn kíní lórí YouTube mi ẹ bá mi subscribe mo ti rí a lot of YouTube watching me mo dẹ̀ rí a lot of comment it's either bad comment or good comment everything is okay but mo kàn fẹ́ kẹ́ mọ̀ distinguish between bàbá wa Bánjí Akíntóyè / Sunday Igboho yàtọ̀ sí Onítìrí Abiola that is inú mi dùn ni mo ye play kíní yẹn so I don't want anybody to tag Yorùbá nation tírú àwa yìí wà àwa ń polówó fún ìjọba ni ó dàbọ̀ àwa ò ṣẹlẹ̀ ni okay àwa ń polówó fún ìjọba wípé nǹkan báyìí la fẹ́ kí wọ́n lè gbà wá but àwọn lọ wọ́n ti kọ́kọ́ try kíní lálá kọ́kọ́ o tí ò bá sí pé òpònú ni àwọn tí Onítìrí ránṣẹ́ wọn tó 50 o àtọ́lọ̀ yìí o wọ́n tún gbé Toyota kékeré wọ́n tún gbé Toyota Sienna tí ò gbàjọyàn mẹ́jọ lọ òun náà gbé náà fẹ́ lọ fi gba Ìbàdàn ṣé ẹ mọ̀ pé tẹ́ bá mú ìlú nínú ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ state ní number 1 Èkó kàn lówó ni o ará Ọ̀yọ́ state ló lọ bá o Èkó lówó lásán ni torí Èkó nílé owó fọmọ Ádámọ̀ ìwọ tí kádàrá ẹ bá bẹ̀ mu ni Ìbàdàn nílé owó fọmọ Ádámọ̀ ìyẹn tí kádàrá ẹ bá bẹ̀ mu Rashidi Ayinde ló kọrin yẹn ìwọ Èkó Amẹ́ríkà nílé owó fọmọ Ádámọ̀ ìyẹn tí kádàrá ẹ bá bẹ̀ mu ọ̀pọ̀lọpọ̀ lájọ wà l'Amẹ́ríkà yìí tí kádàrá wọn ò bá bẹ̀ mu ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé wọn balance dé ní ìlú òyìnbó dẹ̀ náà wà wàá rí ẹlòmíì báyìí wàá máa wò pé ṣé Amẹ́ríkà rẹ̀ yìí náà ó dẹ̀ wà Amẹ́ríkà la kúkú wà ọ̀tọ̀ọ̀tọ̀ ló rìn bẹ́ẹ̀ ni iṣẹ́ tó wà l'Amẹ́ríkà ogun ọ̀run ò lè kó tán mo kàn máa ń wo àwọn òrìpa ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní pẹ̀lú iṣẹ́ kinní kan iṣẹ́ ìdọ̀tí tó lọ ń ṣe èmi ò rí iṣẹ́ ìdọ̀tí kankan tó ń ṣe bí o bóyá London náà ti ń ṣe yẹn because mi ìrí kankan tí anybody lè pè ní iṣẹ́ ìdọ̀tí l'Amẹ́ríkà number 1 mo ń bọ̀ bẹ́ẹ̀ o because mo ní ọ̀rọ̀ tí mo máa sọ lórí ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ clarify number 1 tó bá ní àwọn èèyàn ṣe iṣẹ́ wọn náà ń gbálẹ̀ nílùú òyìnbó àwọn Amẹ́ríkà bíi náà wọ́n ń gba ilẹ̀ ẹ jẹ́ n fi train station ṣe sample fún yín àwọn African America àtàwọn white míì tẹ́ bá rí wọn train station tí wọ́n nu ògiri tí wọ́n nu glass tó ń clean àwọn ilẹ̀ then ọ̀pọ̀lọpọ̀ yìí ẹni wọ́n ṣiṣẹ́ ìdọ̀tí àwọn aráàlú wọn náà ń ṣe wọ́n dẹ̀ ń gba owó ṣé wọ́n ń gba ilẹ̀ ní Èkó ẹ mọ̀ pé gbogbo nǹkan category ni gbogbo ẹ̀ category by category ni ṣé wọ́n ń gbálẹ̀ lẹ́kọ̀ọ́ mò ń bèrè ní o aṣáà láwọn tí ìjọba Lagos State kó sí express tí wọ́n ń gba ilẹ̀ wọn nírú ẹ̀ ń bí o
máṣíìnì kàmí mọ́tò ló ń clean ilẹ̀ Amẹ́ríkà wọ́n dẹ̀ ti nírú ẹ̀ ní Nàìjíríà náà láwọn state kọ̀ọ̀kan ẹ̀sìn yẹn lé ní àwọn kan máa ń bú àwọn ìyá wa tó ń ṣe nurse wọ́n ní iṣẹ́ ìdọ̀tí náà ń ṣe wọ́n ń fàgbẹ́ wọ́n ń kógbẹ́ wọ́n ń ṣe kinní kan ẹjọ́ torí Ọlọ́run tí grandma ẹ bá sick torí èmi fúnra mi mo sì remember when I was like torí mi ti jáde secondary school mi lè ju bí 14-15 lọ ẹ tó jẹ́ tó kù fún ìyá ní ìyá bàbá mi tí màmá yẹn bá lọ ìyá yẹn ti dàgbà dé pé it's one something màmá yẹn ò lè lọ sí bathroom mọ́ I am the one àwọn àbúrò mi wà níbi tó máa testify yẹ èmi ni mò ń kó ìgbẹ́ ìyá mi tí màmá yẹn bá yà àgbẹ̀ báyìí mi ni máa kó torí mi náà gbàdúrà kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ fún mi you raise up this hand today you raise up this hand today you raise up your leg you raise up your ẹnu wá ṣe farafara tó bá di stage kan you won't do it again àti sọ̀rọ̀ 5 minutes gan ó máa nira láì jẹ́ pé ó sìkì nǹkan tí mo lè ṣe when I was 20-25 mi ì lè dánwò going to 60 mi mo ò lè perform ẹ̀ mọ́ ìgbà mi máa wò pé ọmọ kékeré ní tèmi torí mo wò pé ara mi jí but ara ti sán sínú sample one day my wife went to market ó lọ ra nǹkan tá a máa jẹ ó ra bag of rice odidi 100 pounds mo sì ń wò pé agbára wà lára bàbá mo gbé lóòótọ́ I put it mo gbé síbí báyìí ṣe fẹ́ gbọ́ 7 days ní ẹ̀yìn mi ló mo ń tẹ̀ ní báyìí tí mi lè lọ bí iṣẹ́ ni àti báyìí tó náà bá ti dá ní ọmọkùnrin má kó bá mi ó máa gbé sínú mọ́tò a máa fi kebù díẹ̀díẹ̀ ni ẹ̀yin èèyàn wise that is for the Yoruba nation agitation.